Gbogbo ìlú kan tí wọ́n ń pè ní Iléṣà Bárùbá tó wà níjọba ìbílẹ̀ Bàrùtẹ́ìn ní ìpínlẹ̀ Kwara ló dàrú gbúgbúrú lọ́jọ́ Sátidé ní ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá, èyí tí í ṣe ọgbọ̀njọ́ nínú oṣù karùn-ún ọdún yìí 30th of May 2026, nígbà tí ẹnìkan tó wọlé ká gbajúgbajà àfáà ìlú náà tí wọ́n pè ní Àfáà Ilyas tí wọ́n ká mọ́nú ilé tó sì ṣá bàbá náà ní àdápa. Ṣùgbọ́n tọ́rọ̀ ọ̀hún tó padà di rògbòdìyàn nítorí pé àwọn ọmọ kéwu Àfáà Ilyas tí wọ́n tó jẹ́ àwọn ọ̀dọ́ mùsùlùmí níṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dá wàhálà sílẹ̀ láti gbẹ̀san, tó sì jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí ẹ̀mí èèyàn tó fẹ́ súnmọ́ márùn-ún ni wọ́n náà ti fi ṣòfò, tí wọ́n sì ti dáná sun ilé tó kọjá 10 ní ìlú Iléṣà Bárùbá. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wí pé ọ̀kan pàtàkì lára àwọn àfáà tí ó gbajúmọ̀ púpọ̀ ní ìpínlẹ̀ Kwara, pàápàá ìlú Iléṣà Bárùbá òní Àfáà Ilyas. Béèyàn bá sì fẹ́ mú àfáà kìíní sí ìkejì sí ìkẹta tí gbogbo ayé mọ̀ jù ní ìlú Iléṣà Bárùbá, òkè téńté ni wọ́n ní orúkọ Àfáà Ilyas yóò wà. Kódà wọ́n ròyìn pé àwọn ọmọ ilé kéwú ẹ̀ wọ́n pọ̀ lọ jàǹtìrẹrẹ nítorí pé ọ̀pọ̀ àwọn èèyàn ẹni wọ́n gba tiẹ̀. Ohun tí a tó wá gbọ́ pé ó ya Àfáà Ilyas sọ́tọ̀ ó ní bí wọ́n ṣe ní ó máa ń mú àjẹ́ ní ìlú Iléṣà Bárùbá. Wọ́n ló lágbára kan tó fi máa ń mú àwọn tó bá jẹ́ àjẹ́ tó sì tún máa ń mú wọn. Eléyìí ló jẹ́ kí ọ̀pọ̀ àwọn èrò kan máa wọ́ tẹ̀lé lẹ́yìn, tó sì jẹ́ pé òun ló sọ ọ́ di gbajúgbajà ní ìlú Iléṣà Bárùbá. Ṣùgbọ́n lọ́wọ́ nǹkan bíi aago 9 àárọ̀ ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá, ẹni ẹ̀mọ́ máa ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní ẹnìkan ó wọlé lọ ká Àfáà Ilyas mọ́ inú ilé ẹ̀ lásìkò tí àwọn ọmọ kéwú ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú. Níṣe ni onítọ̀hún ló sì fàdá ṣá bàbá náà yánnayànna. Kẹ́sẹ̀kẹsẹ̀ iná ti sáré gbé Àfáà Ilyas lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n tó jẹ́ pé bí wọ́n ṣe débẹ̀ làwọn ilé ìwòsàn jẹ́ kó dì í mọ̀ pé òkú lẹni tó gbé wà, ìyẹn pé Àfáà Ilyas ó ti jẹ́ Ọlọ́run nípè. Ìṣẹ̀lẹ̀ yìí ló bà bí àwọn ọmọ kéwu bàbá náà nínú, tí wọ́n fi kí ẹni tí ó ṣá aládàmọ́lẹ̀. Wọ́n kọ́kọ́ lù ní ìlùkulù kó tó di pọ́ pa á. Lẹ́yìn ìgbà náà wọ́n tó dáná sun. Ìbínú eléyìí iná sì tó fi bẹ̀rẹ̀ sí ní máa da wàhálà sílẹ̀ kiri ní gbogbo ìlú Iléṣà Bárùbá. Rògbòdìyàn lágbára débi pé a gbọ́ pé èèyàn tó súnmọ́ bíi 4 míì ni wọ́n tó fẹ̀mí wọn ṣòfò lórí ikú Àfáà Ilyas. Bákan náà la gbọ́ pé ilé tí ó lé ní 10 ni àwọn ọ̀dọ́ tó ń bínú yìí tán faraya lórí ikú òjijì Àfáà Ilyas ni wọ́n dáná sun. Ní báyìí gbogbo ìlú Iléṣà Bárùbá tó wà níjọba ìbílẹ̀ Bàrùtẹ́ìn ní ìpínlẹ̀ Kwara ló sì kan gógó tí àwọn ọlọ́pàá tí wọ́n sì ti wọ ìlú náà láti dá àlàáfíà padà sí ibẹ̀.